ní bí wọ́n bá fẹ́ jẹ ìmáàmù míì nílọrin ẹ má yan Markaz o. ìkìlọ̀ pàtàkì ni o ẹgbẹ́ owó dẹ̀ wà important ẹ má fi ọmọ Markaz jẹ chief ìmáàmù lọ́rin o tẹ bá ti fẹ́ yan chief ìmáàmù lọ́rin ẹ bá ti tó Markaz yẹn yọkù bẹ́ẹ̀. kí irú ọmọ adú yìí kó máa dá sọ̀rọ̀ ìjà àfa kó máa dá sọ̀rọ̀ kéwú kó máa dá sọ̀rọ̀ mímọ́. àkíyèsí ni mo fẹ́ pé bàbá wa mufti ìlú Ìlọrin àmọ́ kò yẹ kí irú eléyìí máa ṣẹlẹ̀ o kò yẹ kó máa ṣẹlẹ̀ o ẹ dákun ẹ kí ìsára. mo sọ̀rọ̀ tó jọmọ́ báyìí mo ti sọ sẹ́yìn ọmọ kan ó bú Sheikh Adam ọmọ tí wọ́n pè ní Salman yẹn ó bú Sheikh Adam kojú bí ijọ́ kẹta rẹ̀ lọ tẹ́ pé wá sí prógámù yín ẹ sì gbé máìkì lé lọ́wọ́ ọmọ tó bú àfáà yín ẹ dákun ẹ kí ìsára torí tọ́lọ́run ẹ kí ìsára ẹ gbé máìkì lé lọ́wọ́ ó ṣe prógámù níbi prógámù yín ṣé ẹ kọ̀ dára rẹ̀ ní tìtorí gbogbo tó bú àfáà yín ni ẹ dákun ẹ kí ìsára bàbá mufti ẹ dákun torí tọ́lọ́run eléyìí tí wọ́n ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ tí wọ́n ń pè ní adú olójú dúdú bàbá mufti ẹ mà gbọ́n tó sọ pa Markaz kò wá fira rẹ̀ tì sọ́dọ̀ ẹlòmíì ọ̀dọ̀ yín ní fira rẹ̀ tì sí èyí tí sì ń lọ́gbọ́n rẹ̀ tí ń pariwo ní wípé òun gbìjà bàbá mufti ẹ dákun ẹ kíyèsára torí tọ́lọ́run ẹ kíyèsára torí tọ́lọ́run ẹ má jẹ́ kí àwọn tí wọ́n ní hatred Markaz nínú tẹ́lẹ̀ tipẹ́ ẹ dákun ẹ má jẹ́ sásábẹ́ yín ẹ má gbà wọ́n láàyè kí wọ́n sásábẹ́ yín àwọn Yorùbá ní tí èyàn ò bá ní kápá àti parí èyàn kì í tún dákun wọ́n dákun tí ń ṣẹlẹ̀ ní wọ́n àbomi jù ìlàmà ìgbà wo la fẹ́ ṣèyí dá wèrè eléri burúkú ọmọ alimọ̀lẹ́hùn ọmọ tó já sí wípé gbogbo tó mẹ́pẹ́ iṣẹ́ láyé ẹni wọ́n ti ṣe pèlè yóò sì mú ó ní bí wọ́n bá fẹ́ jẹ ìmáàmù míì nílọrin ẹ má yan Markaz o ṣébẹ̀ láyé Markaz bàjẹ́ tó fi di wípé Markaz ò lè jẹ ìmáàmù lọrin ẹ sì dákẹ́ olóhun ma ń tóhun rí o tó jóhun wí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ yẹn wúwo tóró yẹ kí wọ́n pè é jáde kí wọ́n gbé lọ bí tí wọ́n ti máa bí ni lọ́rọ̀ téèyàn ó fèsì tó fẹ́ sọ ó yẹ kí wọ́n gbé lọ bẹ̀ kí wọ́n bí kí ni tọ́ orí tọ́ fi ní wọn Markaz ò lè jẹ mọ́mù lọrin èyí wọn àkọ́kọ́ ẹ̀kejì ìjẹ́wọ́jọ́ ọmọ Ìlọrin tọ́ fi ń dá sí ọ̀nà tí wọ́n lè gbà yan ìmáàmù nílọrin tí wọ́n bá wá yan Markaz ní ìmáàmù nílọrin ṣé bàbá rẹ̀ ni kí wọ́n yan ayé mà gbolè ó gbọ̀lẹ̀ nílẹ̀ Yorùbá kí irú ọmọ adú yìí kó máa dá sọ̀rọ̀ ìjà àfa kó máa dá sọ̀rọ̀ kéwú kó máa dá sọ̀rọ̀ mímọ́ ọmọ tó já sí pé wallahi tallahi summa billahi la ilaha illa huwa Kùránì kíkà rẹ̀ ò dán tí o mọ̀ nǹkan kan pa kéwú mo wá rí program náà mo ráwọn nǹkan tán comment wọ́n wá ń pè ṣe òmìnira ṣé bẹ́ẹ̀ náà ní ṣéwù ya yẹ̀yẹ́ tó tí wọ́n fi ń pè léyìn ní ṣéwù ṣé bẹ́ẹ̀ náà ṣéwù ya yẹ̀yẹ́ tó ṣárí ẹ jẹ́ ká fi ọ̀tẹ́lẹ̀ ẹ jẹ́ fọ̀tẹ́lẹ̀ ẹ sì jẹ́ ká lo ìbẹ̀rù Ọlọ́run pẹ̀lú gbogbo ń tàbá ń ṣe níjọ́ tí Maulana Mudirul Markaz adamallahu ayatahu wa afiyatahu níjọ́ tí wọ́n sọ̀rọ̀ hijab wọ́n ní hijabu wọ́n ní àwọn aṣọ tí ìyàwó ń wọ̀ nílẹ̀ yìí ìró bùbá hijabu ní wọ́n ní nìkan kìí ṣe túláàsì ìgbà tẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ yìí jáde lẹ́yìn alábòsí aláburú yìí tọ́ba mi ó sì béèrè lọ́wọ́ yín ó níbẹ̀ ti sọ ẹni Mudiru ní òsìn tí ń jẹ́ jáàbù nínú Islam
kálukú yín lẹ́pàdé pẹ̀lú Ọlọ́run. Gbogbo yín látòkè délẹ̀ ẹ wá rí ọ̀rọ̀ jábù náà, ẹ rí ọ̀rọ̀ nìkọ́ọ̀bù náà proof dòní pé túláàsì ni nínú ẹ̀sìn. Gbogbo yín ẹ rí proof dòní. Àti sálàfí inú yín àti ẹni tí èsè sálàfí tóun náà ṣe bí sálàfí inú yín tóun náà torí ọ̀tẹ̀ tó darapọ̀ mọ́ yín. Láàlíyà láìfà àlíyà kìí ṣe kó dánú gbẹ́lẹ̀ wà láàrín sàkẹ́yì kìí sì ṣe pé sókòtò rẹ̀ lókè. lakinnahu adamma nafsahu ilaykum limujarradi annahu la yuhibbu al-markaz. Ó darapọ̀ mọ́ yín nítorí wípé kò fẹ́ràn markaz. Ǹjẹ́ ẹ rí ọ̀rọ̀ ìjábù náà proof dòní pé dandan ni? Ọ̀rọ̀ nìkọ́ọ̀bù yẹn ṣé ẹ rí nìkọ́ọ̀bù proof dòní ipe dandan ni? Ẹ rí proof. Ó ní tọ́pọ̀lọpọ̀ yín padà tó sọ lérí ẹ̀. Àtàkédé ni Mùránù alábòsí kó máa retí ẹ̀san bọ̀, kó máa retí kó tó fi ayé tá a wà mẹ́ yìí lẹ̀. Àlùbáríkà ọlá Mùlánà Sheikh Adamu níwájú Ọlọ́run ẹ̀sùn kélérí ẹ̀ kó tó fa ayé yìí lẹ̀. Mọ̀lára Mudirul Markaz adamallahu ayatahu wa afiyatahu wa dawlatahu. Wọ́n sọ̀rọ̀ Garu Thawr. Wọ́n wá ń sọ ń bẹ̀ wípé bí ẹ ti máa pàtàn Garu Thawr kò rí bẹ́ẹ̀. Ìpalà ń takùn tàwú àtàbá sì yẹ́yìn. Wọ́n ní tàn ń pa ní ìtàn Felix Nola ní. Bí Mudiru ti sọnù gbogbo yẹyìn pátápátá tí ẹ̀ ń pe Mudiru ní Felix Nola tẹ́ ẹ̀ wá ń sọ wípé Mudiru sọ pé Felix Nola ló wà nù kòtò pẹ̀lú ànábì ẹ̀ ní bá ọba yín pàdé dáadáa àlùbáríkà ọlá ànábì lọ́dọ̀ lọ. Àfi tó bá já sí pé tí Mudiru sọ ni wípé Felix Nola ẹni bẹnu kòtò pẹ̀lú ànábì lókun. Àlùbáríkà ọlá ànábì Muhammad lọ́dọ̀ lọ Ọlọ́run ní mójú kò fún yín. Allahumma illa tó bá já sí pé etí Mudiru sọ nínú ọ̀rọ̀ wọn ni wípé Felix Nola pẹ̀lú ànábì ní bẹnu kòtò lókun. Àmọ́ tí wọ́n bá wí ẹ̀ ní bá ọba yín pàdé dáadáa. Wọ́n tún wá sọ síwájú pé ìtàn Felix Nola yẹn sì ní ó ti wá bí 400 sọ́gọ́rùn 5 ọdún before ọkọ̀ ànábì tó dé. Àmọ́ nítorí wípé ẹ sáfẹ́ là wáṣà wọn ẹ ń sọ wípé Mudiru ní Felix Nola ẹni bẹ́ẹ̀ nù kòtò pẹ̀lú ànábì ẹ̀yin nu Ọlọ́run ọba nù. Ẹ̀yin nu Ọlọ́run ọba nù. Bẹ́ẹ̀ yẹn bá gbìyànjú àti bàyàn ló kọjẹ́ tẹ́ ẹ sáfẹ́ kí n tọ̀hún kó dẹni tí ayé ò fọkàn kọ̀ ẹ wá ní fìbẹ̀rù Ọlọ́run sí ibi tí wò mà ẹ ní fìbẹ̀rù Ọlọ́run sí. Hadha min janibi wa min janibi akhar. Ó lọ́rọ̀ wípé ta lẹni tí ń bẹ nù kòtò pẹ̀lú ànábì. Mùlánà Mudir wọ́n níbi táwọn lọ ní wípé kìí ṣe Abubakar bí adillati mina sunna. Kí ló dé tí ìyàpẹ̀nu wá lérí ọ̀rọ̀ àdísì tí ń bẹnu Sahih Bukhari? Kí ló dé táwọn kan lọ síbi wípé àdísì tó sọ nípa ọ̀rọ̀ Abubakar, kí ló dé tí àwọn kan lọ síbi wípé àdísì méjèèjì ẹyọ kan ni? Kí ló dé táwọn kan lọ síbi wípé àdísì ọ̀tọ̀ọ̀tọ̀ ni? Kí ló dé? Faliyati kullu bi ra'yihi. Kálukú mú ráyè rẹ̀ wá. Kálukú mú àgbọ́yé rẹ̀ wá. Ma safahimta fi maqalata. Kí ni tó gbọ́yé nínú tó kà? Kí làgbọ́yé rẹ̀? Dandan kọ́ ni ká gbọ́yé tèmi jọ tiẹ̀. Dandan kọ́ ni kí tiẹ̀ jọ tèmi. Mọ̀lánà Mudirul Markaz sì máa sọ̀rọ̀ yìí. Min ghairi marra. Ní ọgbà tí ń bá sọ ní kọ gbà. Kí ló dé? Kí ló dé tọrọ rí báyìí? Ẹ̀tún wá jáwò yìí tí ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Mọ̀lánà Al-Qaradawi ayakumullah ẹ̀rí pé ṣe prógámù mi ti máa ṣe ìfẹ́ kó le bọ̀ gẹ́gẹ́ bí tọ̀bí àtẹ́mà hadhihi yasajiyati kama rafta ayakumullah sheikhana. Ọ̀rọ̀ yìí tí wọ́n ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀tún wo bá nílò kọjẹ́ o.
ǹjẹ́ mùdírù fi gbólóhùn ẹyọ kan báyìí tako tí Kùránì wí? Wàláhì tàláhì mùdírù tako Kùránì. Wàláhì tàláhì lérí ọdún tá nábì Nuhu lò, mùdírù ò sọ pé kìí ṣe 950 years. ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ má fi kìdí ẹ̀mí ìkórira, ẹ má fi gbọ́rọ̀ mùdírù mọ́ ẹ̀pa. ẹ rántí ijọ́ tẹ́ pàdé ọba tó dá yín, wa antum yawma idhin tus'alun. ẹ rántí ijọ́ tẹ́ pàdé ọba tó dá yín. mùdírù ò sọ pé kìí ṣe 950 years, wọn wí bẹ́ẹ̀. mùdírù ní 950 years ní bí wọ́n ti ń ka ọdún nígbà wọn, in ló ṣe dédé 950 years wọn, kìí ṣe bá ti ń ka ọdún nìsín. àtẹni tó dá sọ̀rọ̀, àtẹni tí ò tó dá sọ̀rọ̀, àtẹni tó ní làákàyè kínkínní, àtẹni tí ò ní rárá, ní kálukú bá yọnú jáde la ilaha illallah. àtàtẹ̀ èdè ọmọ adú ìtàn sọ yìí náà, òun náà jáde níbi ọ̀rọ̀ mímọ́. mo máa fún yín lásàmẹ́ntì, èèmọ̀ tí rẹ̀ nìkan jáde sọ̀rọ̀ lérí àsàmẹ́ntì náà títí nìsín. ẹ̀yin tí nǹkan kan ò yé, ẹ̀tún wá lọ lè gbé mọ́tọ́hún Sheikh Adam wá, ẹni mùdírù ń tako bàbá rẹ̀, èyí ń tako Kùránì yóò sì wá tako bàbá ẹ̀. ṣé mùdírù sọ fún yín pé kèsì 950 years ni? ẹ wá lọ lè mú àyà inna iddata shuhuri inda Allahi 12 shahran ya subhanallah. ṣé báyìí ni nǹkan ò yé yín tó? ẹ mọ̀ ìyàtọ̀ tí ń bẹ láàrin am àti sana. ìyàtọ̀ tẹ́ ẹ mọ̀ ibi tó parí sí kò tayọ wípé àmú o ń túmọ̀ àwọn ọdún téèyàn rí rọrùn tó téèyàn rí kẹ́ tó yẹ pé òjò rọ̀, ilẹ̀ gbèrú, ilẹ̀ lọ́ra. sana ń túmọ̀ àsìkò ọ̀dá, àsìkò tí nǹkan le, ń tẹ́ ẹ̀ máa ṣe jù bá lọ. al-amru khilafa dhalik. ọ̀rọ̀ kọjá bẹ́ẹ̀ tí ń rò. ìyàtọ̀ tí ń bẹ láàrin sana àti àmù ó kọjá bẹ́ẹ̀ tí ń sọ. gbogbo àwọn ẹ̀rí tí mo mú wá fún yín nínú Kùránì mo ti mú jáde, mo wá fún yín lásàmẹ́ntì nínú Kùránì, mo fún yín lásàmẹ́ntì nínú Kùránì. èyí tí ìrí ẹnìkan nínú yín kó jáde kó sọ̀rọ̀ lérí àsàmẹ́ntì òdì sí ẹ̀sìn sí ìdí àwò mímọ́. ẹ̀ ń sí ìdí àwò mímọ́, ẹ̀ ń sọ̀rọ̀ pé gbogbo nǹkan ló yé yín, ẹ̀ ń sọ pé gbogbo nǹkan lẹ́mọ̀. mo fi kíní yìí sí náà sẹ́ńtòsí ti pàkẹ́. ó ti yẹ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tẹ̀lé yín náà ó yẹ kí wọ́n ti bẹ̀ mọ̀ wípé ẹ̀ ń pàpè mára arọ́ ni. wàláhì summa billahi la ilaha illa huwa. mùdírù tako wípé 950 years kọ́lá nàbì náà wúlò, àmọ́ wọ́n mọ́rọ̀ mímọ̀ jáde. Kùránì ló sì tó wá síbi ọ̀rọ̀ mímọ̀. sẹ́rí Kùránì kìí ṣe àwọn ọlọ́pọlọ kúkúrú bí yín ni Kùránì ń bá sọ̀rọ̀. àwọn tẹ́rì wọ́n pé innama yukhatibu al-Qur'anu al-aqla as-salim. àwọn tẹ́rì wọ́n pé tọ́pọlọ wọ́n pé ní Kùránì ń bá sọ̀rọ̀, kìí ṣe ẹ̀yin ọlọ́pọlọ kúkúrú. ọ̀rọ̀ eléyìí máa tayọ wípé èmi náà ṣe tafsiri inú àwẹ̀ ní ìtẹ́rí táà sọ yìí, wallahi tallahi yóò tayọ rẹ̀. mo fà Kùránì mo fi sẹ́rí, wallahi yóò tayọ rẹ̀. mo rí alálùbọ́sà tó náà jáde tí ń wí rédèrèdè, àṣírí ọ̀rọ̀ mùdírù tú àbí sẹ́rí àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú ayé, àwọn wòye bí nonsense ni. mo ní àwọn voice note mẹ́ta kan lọ́dọ̀ mi, ní padà post ẹ̀ insha Allah al-karim. àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú ayé wọ́n wòye bí nonsense ni. nígbàtí Ọlọ́run bá ti ń sọ ọ̀rọ̀ yí ọdún táwọn Ashabul Kahfi lò, ó ní wọ́n lo 309. Al-Qur'ani náà ló wí bẹ́ẹ̀, Ọlọ́run náà ló sọ bẹ́ẹ̀ fún wa. 309 sinin ní Al-Qur'ani ni wọ́n lò, 309 sinin ní Qur'ani náà lò. ẹ wá wo àyà tó tẹ̀lé mubashara. asámẹ́ntì tí mo fún yín nù ẹ̀ tí rẹ̀ nìkan kan jáde kó sọ̀rọ̀ lérí ẹ̀. àìtí ìrí yín kẹ́ jáde kẹ́ sọ̀rọ̀ lérí rẹ̀ inú fà tí èfi tí fọ́ àárín fún yín yẹbẹyẹbẹ kẹ́ ẹ lè mọ̀ yí pé gbogbo tẹ̀síìrì tẹ́yìn náà lẹ́yìn ṣe nínú àwẹ̀ irọ́ ni. tẹ̀síìrì jẹkọjẹkọ ńlẹ̀ ń ṣe jẹkọjẹkọ. gbogbo ẹni tí ń bá Amẹ́ríkà sí sọ̀tà tí ń fi ìdí ọ̀tá yẹn hàn sáyé, ẹ dákun ẹ jìnnà sí wọn torí tọlọ́run. ẹ má fojú òní nìkan ẹ má fi wọ̀rọ̀.
ẹ máa fọ́tò tó la gbé wa o ọlọ́run kó wọlé ànábì kó jẹ́ kó la gbé fọ́tò tó dáa wa ẹ jìnnà sí wọn ẹ sì má jẹ́ kí wọ́n súnmọ́ yín gbogbo orú wọn bẹ́ẹ̀ torí ọmọ ó sàrà pálapàla ó padà dọ́dọ̀ yín kálukú ló sì rí fọ́tò rẹ̀ tẹ́jọ́ yà tó ti kó má máa wá túmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn wípé àbẹ́yìn lẹ́ ń bẹ̀ wọn láwọn sẹ́wọ̀n torí ń jọ bẹ́ẹ̀ fìlà kíkà kò sẹ́ni tí ò gbọ́gbọ́n káfẹ́ ẹnu káwá tí ó azolimu mẹ́ṣíàmì nùfúùsì àdámẹ̀ mi lábòsí fàyín tẹ̀jírísá ìfàtín fàlẹ̀ ìlẹ́tìn láyé sílẹ̀ tọ́bá rẹ̀ nìkan tó yá pé ẹni ní àbòsí ẹ̀mí rẹ̀ fúyẹ́ kò ní roko bàjẹ́ fún yàn kò ní roko nǹkan bàjẹ́ ẹ lọ lè wádìí dáadáa ó nídìí tí òjò já lábòsí kò sẹ́ni tí ò gbọ́gbọ́n káfẹ́ ẹnu káwá tí because ọmọ tó bú Sheikh Adam ó bú mùdírù ó bú mẹ́kásì ó bú káàtẹ̀ sọ pé mùdírù ló bú tẹ́ ìwé pé èèyàn ò kàn yín ó bú mẹ́kásì ilékewé ó wá bú Sheikh Adam àfáàyìn ó sì wá prógámù yín kò sáà ní wá wọ́n yìí fàìtì ẹ̀ náà ni torí common sense kí kálukú gbé nǹkan sí ká gbé kìíní yẹn sí làákàyè ni o kò possible kó máa bọ̀ wá prógámù yín ó wá invited náà ni wọ́n yìí fàìtì ẹ̀ ni ẹ sì gbé máìkì lé lọ́wọ́ tẹkìdíran lífẹ̀ẹ́ láti àṣẹ ìyá so táwọn èèyàn bá ronú nǹkan bá ń pọ̀ tá bá sọ pé ẹ̀yin lè rán wọn níṣẹ̀wọ̀n sẹ́wọ̀n kó jọ ẹni mo fi ní ẹ kíyè sára mo fi ní kẹ kíyè sára torí òní kọ́ torí ọ̀la ni ẹ má wo bóni yìí ti ń rí ẹ má wo bóni ti ń rí ẹ fojú ya fọ́tò ọ̀la kalẹ̀ ní ti dáadáa alùbáríkà ọ̀la Al-Qur'an al-Azim yóò sì dá kọ́dà ọ̀la tí ì tún sọ ọ̀la tí ò ní pẹ́ mọ́ ni pẹ̀lú ògo Ọlọ́run alùbáríkà ọ̀la Sheikh Adam níwájú Ọlọ́run alùbáríkà ọ̀la Sheikh Adam níwájú Ọlọ́run ọ̀la yẹn ò ní pẹ́ mọ́ tí gbogbo kẹ́ni yẹn ó fi kó tí ó fi sopọ̀ tí ó fi dodidi tí ó dẹ̀yọ̀ kan pẹ̀lú ògo lọ́dọọlọ́ tí lápẹ́ kí sára o torí tọ́lọ́ so bí ìfẹ́ kọ́rọ̀ mi pọ̀.